Wàhálà rẹpẹtẹ nítorí àìsàn tó ń ṣe Anti Àjàrà onitiata. Níṣẹ́ làwọn blogger kọjú ìjà sí àwọn òṣèré tíátà tí wọ́n ń tọrọ owó. Wọ́n ní kí wọ́n lọ gba owó lọ́wọ́ Wàsíù Àyìndé tí wọ́n ń ná bẹ́ẹ̀lì owó ńláńlá fún. Tàbí kí wọ́n lọ wá Ṣẹ́gun Johnson tó máa ń kọrin ṣọlẹ̀ náwó yẹn tán kí ọkùnrin ọ̀hún tètè dìde ìrànlọ́wọ́. Wọ́n ní Anti Àjàrà onitiata ti lóyún o, ṣùgbọ́n oyún náà ti dá àìsàn ńlá sí i lára. Bẹ́ẹ̀ ló nílò owó gidigidi nítorí ẹ̀dọ̀ ẹ̀ ló ń ṣàìsàn báyìí. Lójijì ni ariwo ọ̀hún gba ìgboro kan o. Wọ́n ní ara Anti Àjàrà onitiata kò yá gidigidi. Bẹ́ẹ̀ làwọn akẹgbẹ́ rẹ̀ ń ságbàsúlà kiri. Wọ́n ní ọmọbìnrin yìí kò gbọdọ̀ kú o. Bẹ́ẹ̀ ni kinní kan báyìí kò gbọdọ̀ ṣe é. Lábẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ti ń gbé kiri wípé oyún ni Anti Àjàrà ní o, ṣùgbọ́n oyún tó ní yìí kíní yẹn ti lọ kọlu ẹ̀dọ̀ ẹ̀ àti pé wàhálà ńlá ni o, bẹ́ẹ̀ ló léwu gidigidi. Bí wọ́n ti ṣe ké gbàjarè ẹ̀ síta nìyẹn o, ó làwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ sí sá kiri. Bí wọ́n ṣe ń pe alára bẹ́ẹ̀ ni wọ́n ń pe ajérò. Ohun tí àwọn kan sì ń sọ ni pé báwo ni èèyàn ṣe lè lóyún tí ẹ̀dọ̀ rẹ̀ máa bẹ̀rẹ̀ sí ṣe àìsàn. Èyí ni ìbéèrè táwọn èèyàn ń bira wọn ní kété tí wọ́n gbọ́ pé Anti Àjàrà ń ṣe àìsàn ńlá. Ṣá o, wọ́n ti sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ ni Anti Àjàrà lóyún tí kìíní ọ̀hún sì kọlu ẹ̀dọ̀ ẹ̀, èyí lohun tí wọ́n sọ pé yóò máa ṣẹlẹ̀ sí i. Wọ́n ti sọ pé lóòótọ́ ni o, oyún lè ṣàkóbá fún liver, ìyẹn ẹ̀dọ̀ ara obìnrin. Bẹ́ẹ̀ làwọn dókítà kò fi ọwọ́ kékeré mú irúfẹ́ àìsàn bẹ́ẹ̀. Nǹkan táwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ pé ó ṣeé ṣe kó kó bá ara kò kéré o látàrí wàhálà tó máa ń fi aláboyún mìíràn ṣe, pàápàá jùlọ láàrin oṣù 4 sí 9 tí wọ́n bá fi wà nínú oyún. Láfikún, èyí ni àwọn àìsàn ẹ̀dọ̀ tó máa ń dààmú aláboyún: ojú pípọ́n, ara yúnyún, ìtọ̀ pípọ́n àti ìgbẹ́ funfun, àti pé bó ṣe máa ń ṣàkóbá fún ìyá. Àìsàn yìí náà kò yọ ọmọ inú ẹ̀ sílẹ̀ o. Èyí ni díẹ̀ nínú àwọn ohun tí wọ́n sọ pé aláboyún á máa rí. Wọ́n ní yóò máa rẹ̀ ní gbogbo ìgbà, ìfúnpá rẹ̀ náà á sì máa ga. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ tún lè máa ya lára obìnrin mìíràn. Bákan náà ni ẹ̀dọ̀ irúfẹ́ aboyún bẹ́ẹ̀ lè dá ṣẹ́lẹ̀ pátápátá. Ní ti ọmọ tó wà nínú aláboyún, ó máa ń fa bíbí ọmọ tí oṣù ẹ̀ kò tíì pé. Bẹ́ẹ̀ lọmọ náà tún lè kéré jọjọ. Bákan náà ni àìsàn ẹ̀dọ̀ yìí lè já sí bíbí ọmọ náà lókù nígbà mìíràn. Láti lè gbógun ti àìsàn yìí fún àwọn aláboyún, làwọn dókítà ṣe máa ń dá wọn lẹ́kọ̀ọ́ láti máa fura sí àwọn àìsàn wọ̀nyí lágọ̀ọ́ ara wọn. Ọwọ́ àti ẹsẹ̀ yíyún ní lemọ́lemọ́, ojú pípọ́n, inú rírun lókè ìdodo, ìtọ̀ pípọ́n, kí ó máa rẹ̀yàn ní gbogbo ìgbà àti àpọ̀jù èébì. Bẹ́ẹ̀ ni wọ́n fi kún un pé ìtọ́jú lásìkò máa ń dín àkóbá rẹ̀ kù lára ìyá àti ọmọ. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà máa ń gbádùn tán lẹ́yìn ìbímọ. Fún ìdí èyí, wọ́n ti wá rọ àwọn aláboyún àtàwọn tọ́rọ̀ kàn láti má fi irú àìsàn bẹ́ẹ̀ falẹ̀ rárá tí wọ́n bá ṣàkíyèsí ẹ̀ lágọ̀ọ́ ara wọn. Kí n sáré sọ̀rọ̀ kan ká tó lọ. Rónkẹ́ Oṣòdì Òkè àbí kí nìyẹn ń jẹ́? This message is for you, Rónkẹ́. Mo rí tí gbogbo yín tẹ bọ́ta lánàá tẹ sọ pé Àjàrà ó need help. Orí gbogbo yín ti burú. Ẹ̀yin ọmọ onitiata. Sister Rónkẹ́ Oṣòdì Òkè. Mo rí tẹ́ ń dragi ìyá alájà láyé òní kọfí. Ìgbà tí gbogbo yín gbégbá bára. Tẹ wá ń tọrọ owó fún Àjàrà. I wish Àjàrà the best good health. Alájà láyé oníkọfí wá kọ́mẹ̀ntì pé gbogbo yín náwó ẹ máa ná bẹ́ẹ̀lì ń pàtí ẹ wá ní kan help Àjàrà. Ṣé gbogbo yín ò lè dáwó yẹn láàrin ara yín ni? Rónkẹ́ Oṣòdì Òkè. Mo wá rí tẹ́ ṣàyà gélémọ́ bí ìgbà tó fi búrẹ́dì agége sí yín láyà. Ẹ wá bọ́ta ẹ̀ ń bọ́ Alájà. Ṣàlàyé Alájà sì sọ ni. Wọ́n sì sọ náà. Wùnmí Toríọlá. Mo rántí pé bẹ́ẹ̀lì ló ná níwájú Wàsíù Lord the first. Àìmọye yín ṣẹ́rí many of ẹ̀yin ọmọ onitiata. Ṣẹ́rí pẹ́pẹ́ dem tẹ́ ń ṣe láàrin ara yín yẹn tẹ́ máa ná bẹ́ẹ̀lì yẹn. Ara yín lẹ fi ń ṣe. Ẹ ní jẹ́ káwọn public ṣàánú yín mọ́. Òun dẹ̀ ló ń ṣẹlẹ̀ sí Àjàrà ń sìn. Kọ́lọ́n jẹ́ k'Àjàrà ráàánú gbà ni. Because ẹ ń show public pé ẹ ti tó tán. Mo sọ statement kan jọ kan. Mo ní mi lè náwó mi fún Wàsíù. Kó ṣe pé torí mo láwọn Wàsíù ní jù mí lọ. Ẹ wá mú bẹ́ẹ̀lì, ẹ lọ máa ná fún Wàsíù, ẹ lọ máa ná fún ṣòfẹ́ náwó yẹn tán. These people are rich better than you. Ẹ ṣe lọ bá Wàsíù sìn kó fún yín lówó kẹ́ support Àjàrà. Ẹ ṣe lọ bá ṣòfẹ́ náwó yẹn tán kó support yín fún Àjàrà. Ẹ̀yin olórí burúkú, àwa public yìí náà lè máa wá bá. Àwa
lọ wo fíìmù yín dẹ̀ ṣe give away fún public ṣùgbọ́n tẹ́ bá ṣe pẹ́pẹ́ dẹ̀ ẹ máa ná bẹ́ẹ̀ ní party ẹ wá nídìí ẹ̀ ìjọ́ wo mo yín sọ̀rọ̀ ìyá Ṣàjẹ́ ìjọ́ wo ni mo yín sásí gbogbo yín bú mi ẹ wá Àjàrà sìn mo wá gbọ́ tí Ronke Oshodi sọ lánàá pé láàrin wa àṣẹ̀ṣẹ̀ bọ́ta ni àti dá 5 million lẹ́ẹ̀rí dá láàrin ara yín mo wá gbọ́ tí Ronke Oshodi ń kọ́ èèyàn kan ṣoṣo ó dá 500,000 peanuts pẹ̀lú mo mọ̀ pé Ronke Oshodi òkè kò náwó burúkú tiẹ̀ àǹtí yẹn respect rẹ̀ but ọ̀rọ̀ tẹ́ wá sọ yẹn ló bí mi nú. Yeah, good evening everyone. This is 12:28. I can't wait till tomorrow because inú lady to send the message to the comment section. Inú lady yẹn bí mi gan. That's why I want to do this tonight. I want everything. I'm going to tag her on this video. I want everything. I want everything. What do you mean by that? I want everything. I want know. Have you ever seen me? Kin lọ síwájú eléré kin lọ náwó rí ni. Because if you are saying owó tẹ́ ná níwájú eléré, have you ever seen me kí mú owó kí lọ ná níwájú eléré ni èló ni mò ń pa èló ni mò ń gbà. If you want to write this stupid comment, ó yẹ kẹ́ lọ kọ sábẹ́ àwọn tó náwó níwájú eléré ni. You are not supposed to write it. You don't have that right to come and write such thing under my comment section. Ṣé gbádùn ṣá, sórí yín pé ṣá. Do you know how much they spent on Àjàrà kó tó gbé síta? They've spent over 5 million naira on Àjàrà kó tó gbé síta. 5 million naira on Àjàrà kó tó gbé síta. They are doing it secretly. Wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀. Wọ́n fẹ́ kọ́ mọ̀ anything. Ìgbà tágbára àwọn ò gbé mọ́ lèmi fún ara mi tó mọ̀. They did include àwọn èèyàn tó súnmọ́ Àjàrà. Wọ́n ti contribute over 5 million naira fún Àjàrà. Èèyàn kan ṣoṣo ó gbé 500,000 naira lẹ̀. And you say they are not helping themselves. They are not. What do you mean by they are not helping themselves? Kí lẹ mean by pé wọ́n help ara wọn? What do you mean? Èmi tí mo dúró síbí báyìí mo mọye tí àwọn colleague mi contribute fún mi every month tí mo fi rògùn when I was strong. Did I come to the media? If not for my colleagues, did I come to the media? Did I come to beg did I come to beg money from anybody? Èló ni mò ń pa, èló ni mò ń rí. Because you people will just open your mouth and start vomiting trash. Tẹ́ bá ti mọ̀ kékeré báyìí ẹ máa type ni ṣé wà okay. Ṣé gbádùn. Ṣé wọ́n okay, ṣé gbádùn. Wọ́n ti dá over 5 million naira fún Àjàrà. Ìgbà tágbára wọn ò gbé mọ́. Not wá sórí social media. If you don't know something, you will ask. Anyone know níwájú eléré? Have you ever seen me kí n gbówó dání níwájú eléré kí n lọ máa ná? Then if you want to write anything on àwọn tó know, then you go to under comment section àwọn tó náwó wájú eléré. You go and write it there, not under my comment section. Are you mad or something? Let's be guided this 2026. So let's be guided. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, let's be guided. If you come under my page and write rubbish, tí mo dàgbà pé kí ni yẹn ò true, máa gbé fún yín back to back ni. I'm not going to be silent anymore. Aunty ṣé gbádùn. Are you okay? Ṣé gbádùn ṣá? Ṣé gbádùn? Let's be guided in 2020 so. Let's be guided in 2020 so. Let's be guided. Let's be guided though. If you want to help, if you don't want to help, fashi. Èmi kékeré go to one by. Do you know how many people that calls me every day that I should help them? Do you know how many people calls me every day? Someone has called me from Osogbo today. Tí mi ò mọ̀ rí, tí mi ò rí rí. Ṣé gbádùn ṣá? Wọ́n kí ẹ para wọn. You don't know something, you ask. And one corrupt this on the comment section. Don't you ever do that again. Don't ever do it again. Are you mad?